Àdùkẹ́ lábúlé ní jẹ́. Mi ń gbádùn bí wọ́n ṣe ń pè mí o. Ẹ mú ṣùgbọ́n ẹ̀yà kéré wo. Ẹ kéde bọ̀ o. Gbogbo yín ìfúnlédè jẹ́. Sábúlé. Ayé o. Ìtàn pílẹ̀. Mo dúró kan bàbá ní ìmọ̀kan tó ṣe Facebook òde. Mo ń jẹ́ o. Àdùkẹ́ lábúlé. Bàbá mi Adébísí ìjẹ́rìí yín ẹ̀yin lẹ́kọ̀ọ́kan gbórí wọlé. Báyìí mi wọ́n ṣàdúró dè mí ni pé Sádùkẹ́ ò ní wóde lónìí ni mo kúkú ń bọ̀. Sísítẹ́ẹ̀mù ló updated ara rẹ̀ lọ́fà o. Mọ́mọ́ gbé ṣubú ni wọ́n bá ní agbádá ń gùn mọ́. Wọ́n ní kèwàá jíjó oge. Ẹ dákun ẹ̀yin tá ń wọlé ẹ dákun ẹ mọ kọ́mẹ́ǹtì kí n lè rí yí o. Mi mọ tó dé kíní yìí o. Kò sọ fún mi àwọn tó ń wọlé ó kàn sọ nọ́mbà àwọn tó ń wò mí ni. Àdùkẹ́ lábúlé. Ẹ mú ṣùgbọ́n ẹ̀yà ìgèrè wo. Sábúlé. Elédùmarè bàbá fọ̀nà wá. Ijó dẹ̀lẹ́kẹ̀ ni. Arìn nílẹ̀, a máa kẹ́lẹ́ sí lọ́nà bàbá. Bàbá fọ̀nà wá. Arìn nílẹ̀, arìn lókè, a máa kẹ́lẹ́ sí lọ́nà bàbá. Bàbá fọ̀nà wá. Bàbá Elédùmarè bàbá fọ̀nà wá. Bàbá fọ̀nà wá. Bàbá wà lókùrùkù àbí bàbá ń bẹ lórí omi. Bàbá wa Elédùmarè bàbá fọ̀nà wá.
ọjọ́ mélòó la ò lò láyé. Ta ni wẹ̀wù irí? Bàbá wa Elédùmarè, bàbá fọ̀nà wa. táwọn ẹlẹ́gbọ́n ń lò. Ọba mi ò jẹ́ ọdún. Agbádá mọ́kàn lẹ́sẹ̀ pọ̀ lókù báyìí. Ọ̀gá pọ̀. Bankole. Àdùkẹ́. Ìlú abẹ́ntẹ́ táwọn ẹlẹ́gbọ́n ń lò. Ọba mi ò jẹ́ ọdún. Ọmọ abúlé. Èmi kí n lọmọdé mi dámọ̀. Bá mi Olúwa Abíọ́dún. Mo kí wa káàbọ̀ kúdédé àsìkò yìí. Sálàáfíà lẹ́wà. Arò lè bí gbogbo lè ń kọ́ o. Ẹkú bójú ọjọ́ ti rí lọ́dọ̀ tí ń bẹ̀ wọ́n. Lórí ètò lábúlé pẹ̀lú Àdùkẹ́ ọmọ abúlé náà ni adé yìí o. Mo kí gbogbo yín bá mi tẹ́ ìgbórí wọlé lórí Instagram. Mo kí gbogbo yín ẹ káàbọ̀. Irọ́ ló já sí. Bá mi ò gbé. Bá mi ń fà mí. Ní sì tún yín pè yín. Ọ̀dọ̀ ẹ̀jẹ̀ ń jójó ṣẹ́jú kan sí. Wọ́n ti fi jó ṣe mí. Ìyá mi Ajófébò ló fi jó ṣe mí. Ojú bẹ̀yìn àgbà o. Ó di dandan. Mo rí bẹ́ẹ̀ ṣe ń dà fẹ́ bò mí o.
dàrú ní rárá báyìí ẹ má bínú èmi ò gbé yíwọ sí ibi o. Ọlọ́run dojú tọ́lá bò ṣe. Ọlọ́run dojú tọ́lá bò ṣe. Aṣẹ̀dá akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run Elédùmarè ọba tó tẹrẹrẹ kárí ayé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ òòṣà òkè adúpẹ́ lọ́wọ́ Elédùwà tó dá gbogbo wa sílé ayé tó mú wa kọjá tó mú wa lọ ní àyà àjẹjọ tó ti jẹ́ ká pàdé ní ọjọ́ òní ìbà o aṣẹ̀dá akọ́dá aṣẹ̀dá ayé akọ́dá ọ̀run àwa júbà ọ. Ẹ ṣé ó bá mi ẹ wo yìí ní ká kọ́mẹ̀ntì tó bá ti dásìkò béèrè mọ́ ká kọ́mẹ̀ntì ká lè tètè ṣe torí ètò méjì mo ní fún wa lónìí tá a bá parí ètò lábúlé tán ìwà ṣe ètò ọjọ́bí fún báàmì ọjà Joel ọmọ Ayéfẹ́lẹ́ ọ̀la lọ́jọ́bí wọn fún délé ẹ̀dá gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí tí má ti parí ilé ìsàré lọ yọ ẹmu mu kí n lè jó dáadáa ni o ìsàré lọ ọmọ ẹmu ògùn díẹ̀ níwà padà wá so tí n bá padà dé a wà celebrated báàmì ọjà Ayéfẹ́lẹ́ mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí o àkúdédé àsìkò yìí mo kẹ́yìn bàbá mi àtẹ̀yìn ìyá mi gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe níjọ́ mẹ́jọ ètò lábúlé pẹ̀lú Àdùkẹ́ ọmọ abúlé a máa ń ránra wa létí lórí àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá tá a ti gbàgbé àtẹ́lẹ̀ tí a kò rántí mọ́ àtẹ́lẹ̀ tí a kò mọ̀ a máa ń ránra wa létí nípa òwe ní àkànlò èdè ní kí tún ní lẹ́ran létí òwe àkànlò èdè àlọ́ kí tún ní ná ẹ dákẹ́ bàbá mi tó ń pè mí pẹ̀lú fídíò mi ò ní gbé yín wọlé ìfẹ́ kí technician dàpọ̀ mọ́ technical bíi tijọ́ sí o ìyá mi olórí ìyá mi sáyé ọ̀sán ẹ káàbọ̀ ó gbòòlù ẹ̀yọ̀ ńkọ́ o mo kí yín o ẹ káàbọ̀ o káwá ṣe ní kọ́mọ́ kóbó ìnígbà wà lákòókò púpọ̀ bóyá àwọn òdì béèrè mi kù lónìí ni wọ́n ti mọ̀ ìyẹn jẹ́ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bàbá mi bá ṣe tètè kọ́ mi ní àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè tá bá tètè kọ́ mi tẹ́ dáhùn ìbéèrè mi ní tètè parí ṣùgbọ́n tẹ́ bá tètè dáhùn ìní ṣe gbogbo àwọn ìbéèrè tòní tán nù ń kàn ṣe ní ṣókí bóyá nínú márùn bóyá wọn fà méjì ní abẹ mẹ́ta tẹ́ bá tètè kọ́ mi ní ọ̀tọ̀rẹ́ mi gan ọmọ kan wà béèrè lọ́wọ́ yẹn bá mi àtẹ̀yìn ìyá mi kí a jọ mọ̀ ni o lórí ètò yìí amọ̀lédè tá a mọ̀ ń pè ó yá o Yorùbá dùn lédè ó yá ọgbẹ̀yìn bàbá mi àtẹ̀yìn ìyá mi tájọ́ máa ń ṣètò yìí ní jọ́mẹ́jọ Yorùbá dùn lédè Yorùbá dùn lédè ọ̀rọ̀ tí a nù lórí ètò yìí Yorùbá dùn lédè Yorùbá dùn lédè o ìyá mi Bello Akínwùmí Àjọlá ẹ káàbọ̀ ìyá mi lórí Instagram mo sọ gbogbo eyín mi ti wọ́ tán Adé 7697 Ìṣọ̀lá Akínjídé àwọn kan ti lọ sókè. Ìbéèrè tí mo bi wá ní ẹja dá wa lóhùn ìyá mi àtẹ̀yìn bàbá mi Yorùbá dùn lédè àbá mi Símọ́nì ìbólẹ́wà tọ́rájọ́ mọ́ ṣètò níjọ́ mẹ́jọ ni èdè wa nìyẹn lórí ètò yìí Yorùbá dùn lédè mú ń retí wa o ìṣẹ́jú kan ó di méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá Yorùbá dùn lédè bẹ́ẹ̀ ṣe ń kí mi mò ń jẹ yín o Yorùbá dùn lédè lórí ètò yìí tí mo bá sọ pé Yorùbá dùn lédè ẹ̀yin ó dá mi lóhùn pé ẹ jẹ́ ká jọ sọ tẹ́mi bá ní Yorùbá dùn lédè ẹ̀yin á dá mi lóhùn pé ẹ jẹ́ ká jọ sọ bá mi Jímọ̀ Pàbọ́lá wọn ti gbé síra wọn tí wọ́n bá sọ pé àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jọ gbé lárugẹ ẹ jẹ́ ká jọ gbé lárugẹ ní àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jọ gbé lárugẹ Yorùbá dùn lédè ẹ jẹ́ ká jọ sọ àṣà Yorùbá ni àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jọ gbé lárugẹ fún àwa tá a kọ́ darapọ̀ mọ́ wa lónìí fúngbà àkọ́kọ́
èdè tiwa nìyẹn lórí ètò Yorùbá Dùn Lédè. Ẹ jẹ́ ká jọ sọ àṣà Yorùbá dùn, ẹ jẹ́ ká jọ gbé lárugẹ. Ní kánmọ́ kóbó ìbéèrè kìíní, àkànlò èdè ni o, àkànlò èdè ni o. Tó bá sọ fún yàn pé ó jẹ ojú erin, ó jẹ èrìgì ẹfọ̀n, kí ni ìtumọ̀ rẹ̀? Kí ni nǹkan tó ń sọ fún wa? Ó jẹ odó erin, ó jẹ èrìgì ẹfọ̀n, kí ni ìtumọ̀ rẹ̀? Bá mi Yọ̀mí Adẹ́rìn ẹ káàbọ̀, Alhaji Razak Sani ẹ káàbọ̀, ẹ jẹ́ ká jọ sọ, ẹ ṣeun wá bá mi. Èmi ti bọ́ sórí ètò nìyẹn torí mo ní ètò méjì la máa ṣe lónìí, tí bá ṣe lè tán mo padà bọ̀ wá kí Bámi Ayéfẹ́lẹ́ ọjà fún ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí wọn lọ́la, torí ọ̀la ni ọjà ajé, ọ̀la lọ́jà ajé, ọ̀la náà ná ń sì rè nájà lọ́la fún délé máa ní kí n yá ṣe lónìí nǹkan fàánú o. Ó yá mo ti béèrè béèrè kíní o. Ìbéèrè kíní àkànlò èdè ni ó jẹ odó erin, ó jẹ èrìgì ẹfọ̀n. Kí ni nǹkan táwọn Yorùbá ń gbìyànjú láti sọ tó bá ní ẹ jẹ́ n wọ́kọ̀ bá mi kan bá mi wọn ò tó bẹ́ẹ̀ láti bu yín o, ó kàn wò kíkan fún ọkọ yín ṣàpẹẹrẹ ni pé Bámi Adébáyọ̀ Manuel ó jẹ odó erin, ó jẹ èrìgì ẹfọ̀n. Kí ni nǹkan tí Yorùbá ń sọ fún wa? Kí ni nǹkan tí Yorùbá ń sọ fún wa? Kí ni Yorùbá ń sọ fún wa? Kìnìún rárá, kìí ṣe kìnìún, kìí ṣe kìnìún. Bámi Alhaji Razak kìí ṣe kìnìún. Ìbéèrè kìíní, ó jẹ odó erin, ó jẹ èrìgì ẹfọ̀n. Kí ni ìtumọ̀ rẹ̀? Àkànlò èdè ní nílẹ̀ Yorùbá. Ṣé wọn pé àwa Yorùbá à ń fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán? Tó bá ṣàpèjúwe pé ó jẹ odó erin, ó jẹ èrìgì ẹfọ̀n. Kí ni nǹkan tó ń sọ fún wa? Ó dáa, ẹsẹ̀ kùn. Ó yẹ ẹsẹ̀ kùn lórí Instagram, lórí péjì mi náà. Ọmọ ìyá Ṣínà, Bámi ọmọ ìyá Ṣínà Lábọ̀dé ẹ káàbọ̀. Gbogbo ìlú Nàìjíríà ńkọ́ o. Àmì òré tí wò ní ṣọ́bodò lọ láéláé. Ìbéèrè mo ní ó jẹ odó erin, ó jẹ èrìgì ẹfọ̀n. Ó dáa, ká ṣe kán mọ́ kóbó torí mo tún padà bọ̀ wá sórí ètò lẹ́ẹ̀kan sí kí n má gbà wá lákòókò. Èèyàn jẹ àjẹjù. Téèyàn bá jẹ àjẹjù, òun ò ní ó jẹ odó erin, ó jẹ èrìgì ẹfọ̀n, ó jẹ àjẹjù, ó jẹ àjẹjù. Nǹkan tí Yorùbá ń sọ fún wa nìyẹn o. Ìbéèrè kejì, òwe ni o. Ó tó ṣe bí òwe ẹ̀yin bá mi àtẹ̀yìn ìyá mi, nítorí òwe níwájú yìí o, òwe ni wọ́n máa pa wọ́n ní fáyàn. Òwe yìí lọ báyìí wípé mọ̀rìwò ọ̀pẹ tó ń fi ìgbàgbó ṣẹ̀sín, mọ̀rìwò ọ̀pẹ tó ń fi ìgbàgbó ṣẹ̀sín, ẹ bá mi parí ẹ̀. Mọ̀rìwò ọ̀pẹ tó ń fi ìgbàgbó ṣe ẹ̀sín, ẹ bá mi parí ẹ̀. Òwe ní onílẹ̀ Yorùbá. Tó bá sọ pé mọ̀rìwò ọ̀pẹ tó ń fi ìgbàgbó ṣe ẹ̀sín.
láti fi jó ṣe mí o. Òwe ní ìbéèrè kejì. Màrìwò ọ̀pẹ tó ń fi ìgbàgbó ṣẹ̀sín, ẹ bá mi parí ẹ̀. Àṣẹ o. Ó dáa o. Yín sọ fún wa. Òwe tí Yorùbá bá sọ wípé mọ̀rìwò ọ̀pẹ ó ń fi ìgbàgbó ṣe ẹ̀sín. Bó pẹ́ títí ó ń bọ̀, òun náà bọ̀ wá di ohun àgbélẹ̀he. Bó pẹ́ títí ó ń bọ̀ wá di ohun àgbélẹ̀he. Mọ̀rìwò tó ń fi ọ̀pẹ ṣe ẹ̀sín. Bó pẹ́ títí òun náà bọ̀ wá di àgbélẹ̀he. Ìbéèrè kejì nìyẹn o. Ìkẹta ní ìfikásẹ̀ rẹ̀ ńlẹ̀ lónìí. Torí rẹ̀ pé àwọn bá mi àtàwọn ìyá mi wọ́n ti jẹ oúnjẹ gbàgbé ètò wa. Ìbéèrè kẹta. Àrokò ni nílẹ̀ Yorùbá. Tí Yorùbá bá fi ṣìgìdì paroko, kí ni ìtumọ̀ rẹ̀? Tí Yorùbá bá fi ṣìgìdì paroko nílẹ̀ Yorùbá, kí ni ìtumọ̀ ẹ̀? Mo kì í bẹ ṣe wọlé o. Tí Yorùbá bá fi ṣìgìdì paroko síyàn nílẹ̀ Yorùbá, kí ni ìtumọ̀ rẹ̀? Ẹ káàbọ̀ Abọ́sẹ̀dé, ẹ káàbọ̀ o. Orí ìbéèrè kẹta la wà, onísìfikásẹ̀ ètò ńlẹ̀ lónìí. Tí Yorùbá bá fi ṣìgìdì paroko síyàn nílẹ̀ Yorùbá, àbí tó bá fi ṣìgìdì paroko síyàn nílẹ̀ Yorùbá, kí ni ìtumọ̀ rẹ̀? Ìbéèrè tí mo béèrè nìyẹn o. Àbí o ká má sùn gbàgbéra bẹ́ẹ̀ ni. Ìbéèrè àkọ́kọ́ méjì mo ti béèrè, mo dẹ̀ ti sọ túmọ̀ rẹ̀ fún wa wípé
àkànlò èdè nílẹ̀ Yorùbá tó bá sọ fún wa wípé ó jẹ odó erin ó jẹ èrìgì ẹfọ̀n ìtumọ̀ rẹ̀ ni pé ó ń tọ̀hún jẹ àjẹjù. Ìbéèrè kejì òwe ni mọ̀rìwọ̀ ọ̀pẹ tó ń fi ìgbàgbó ṣẹ̀sín ìparí rẹ̀ ni pé bí ó pẹ́ títí òun náà bọ̀ wá di ohun àgbélẹ̀he. Ìbéèrè wa tòní nìyẹn. Ìkẹta, ìbéèrè 5 mo kó wá ṣùgbọ́n 3 ni ó béèrè lónìí. ń fi yòókù di ọ̀sẹ̀ tó ń bọ̀ torí mo tún padà bọ̀ mo fẹ́ wá ṣètò fún ìyá mi Olúfúnkẹ́ Babalẹ̀yẹ láti abúlé Jámánì. Ìyá mi ṣé mo gbà sí Jámánì náà ni torí mo sáà mọ́ ń gbà àwọn orúkọ ṣé aráwọn ìlú yìí kò sí ẹ̀yẹ èèyàn kò yé yẹn mọ́jẹ tàn yìí. Ṣé Jámánì náà ni ìyá mi Olúfúnkẹ́ ṣé mo gbà á? Ẹ jẹ́ ìmọ̀ bóyá mo gbà ìyá mi Olúfúnkẹ́ Jámánì ṣé mo gbà á? Láti abúlé Jámánì ṣé bẹ́ẹ̀ ni? Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mo tún padà bọ̀ mo fẹ́ wá ṣètò fún báàmì Ọláyínká Ayéfẹ́lẹ́ ọ̀la lọ́jọ́ ìbí wọn. Ọ̀la sì ní ọjà ajé tá a máa ń ná ní abúlé wa hàn yín. Àwọn aṣọ òfì tí wọ́n kó rọjà ó ti dé. Ẹ̀kọ́ tí wọ́n gbére bẹ̀ ó ti dé. Gbogbo ẹ̀ ló ti wà ńlẹ̀. Wọ́n sì rè nájà lọ́la mo sì wá lọ́dà kí wúfẹ̀ kan ṣe lónìí kí n kíyan n tó fàánù láfi ṣe ètò méjì lónìí. Fúdi eléyìí ìyá mi àrókì ṣayà ẹ̀rí pé tí n bá pè ìyá mi àrókì ṣayà nǹkan kì í bẹ́ẹ̀ mọ̀jẹ̀ sọ́jú bá ń lọ. Ìyá mi àrókì ṣayà èmi náà kí yí o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ẹ pẹ́ kẹ́ tó dé èmi mo ti fẹ́ mọ palẹ̀ mọ́ ọjà mi. Ṣùgbọ́n ẹ má ti lọ mò ń padà bọ̀ wá kí bá mi fún ọjọ́ ìbí wọn o bá mi ọjọ́ ọ̀la lọ́jọ́ ìbí wọn. Ó dá o ìbéèrè tá a fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ mo ní tí Yorùbá bá fi ṣìgìdì pàrokò síyàn kí ni ìtumọ̀ rẹ̀? Kí ni ìtumọ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá? Bẹ́ẹ̀ ni tó bá fi ṣìgìdì pàrokò síyàn kí ni ìtumọ̀ rẹ̀? Nǹkan tí gbogbo wa mọ̀ ni. Bẹ́ẹ̀ ni nǹkan tí gbogbo wa mọ̀ dáadáa ni. Tó bá fi pàrokò síyàn lẹ̀ Yorùbá kí ni ìtumọ̀ rẹ̀? Ṣé kí n sọ ó yá ẹ ṣe kùn? Ó yá ẹ ṣe kùn? Ìlú yìí wá kí Yẹmí mi ni o. Ìyá wa ti gas. Ìyá mi o. Ìyá mi àrókì ṣayà. Ẹni náà. Rárá ẹni náà bí bèjì ìyá mi Abọ́sẹ̀dé o. Ìtumọ̀ sìgìdì ò dálẹ̀ Yorùbá o. Sìgìdì ẹyọ kan ni o kò ń ṣe méjì o. Ìyá mi Olúfúnkẹ́ ti dá wọ́n ti ṣe kùn ni o kì í ṣe hùn ké kùn kí ni ó jẹ́ ìyá mi Victoria Òkèdára adé ní ẹ̀ka àbọ̀ rárá ìyá mi Ẹ̀gbá. Ẹ̀gbá ìyá mi Abọ́sẹ̀dé ti ṣe kùn effort ń bò ń bolẹ̀ ti make effort ṣe èsì lọ́nà rẹ̀ pẹ́ẹ̀pẹ́ ogun bọ̀ rárá kì í ṣe ìyá mi mo ṣe láìkí ìyá mi yìí mo fẹ́ràn ìyá mi Ọlájùmọ̀kẹ́ wọ́n gbìyànjú pé sàṣẹ̀jẹ̀ sọ̀kan bàbá mi àtàwọn ìyá mi yòókù wọ́n kàn ń wò mí wọ́n fi mí ṣe ìrànwọ́ wọ́n wá ń wò mí. Ogun rárá kìí ṣe ogun Alhaji Razak bá mi kìí ṣe ogun. Wọ́n máa fi ìyà ẹni ọ̀rẹ́ mi ò pa ilẹ̀kùn gẹ́gẹ́. Ó wù mí kí n dìde jíjó ìní o wọ́n ti fi jó ṣe mí o. Inú ẹ̀jẹ̀ ló wà.
ga bá mi ẹ̀sùn bá mi beautiful Nubia mo gbádùn orin ń pọ̀ níṣẹ́ lọ́wọ́ Akínyẹmí ara mi. Ó dáa ẹ ti ṣe kùn ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn bẹ́ẹ̀ fẹ́ tẹ́ tàbí ó ń ṣeré ẹ̀tẹ́. Tẹ́ bá rántí pé mo fẹ́ rántí olórin kan tó sọ pé Ṣìgìdì ń ṣeré ẹ̀tẹ́ ó ní kán gbé òun lọ sómi kán gbé òun rodò lọ́wọ́ ẹ̀. Tó bá fi Ṣìgìdì paroko síyàn nílẹ̀ Yorùbá wọ́n sọ fẹ́ ni pé ẹni yẹn ń ṣeré ẹ̀tẹ́ tàbí ó fẹ́ tẹ́ ènìyàn yẹn fẹ́ tẹ́ tàbí ó ń ṣeré ẹ̀tẹ́ ìtumọ̀ rẹ̀ ó yẹ sàn látẹ̀wọ́ o ẹ sàn látẹ̀wọ́ o ẹ ṣeun o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa jọ́ mẹ́jọ èmi ti fẹ́ máa fi lè ṣe lọ́n ti tèmi o torí mo tún padà bọ̀ wá sórí ètò ẹ̀kọ́ fún mi ìṣẹ́jú bíi 2 àbí 3 kan kí n fi tún wá àwòrán tí wọ́n lò fún ètò bá mi Ọláyínká Ayéfẹ́lẹ́ ọ̀la lọ́jọ́ ìbí wọn ọjọ́ kìíní oṣù kejì ní ọjọ́ ìbí wọn. Fún di eléyìí 5 ní ìbéèrè tí mo kó wá lónìí ṣùgbọ́n 3 la ṣe ń bẹ̀ á ṣe 2 yòókù lọ́sẹ̀ tí ń bọ̀ kí n má gbà lákòókò jùlọ torí wọn ìpínlẹ̀ ti sún lu wa Nàìjíríà wọn ti fẹ́ sùn ní ìsinmi ọmọ. Mo kí gbogbo wa tá a jọ ṣètò mo dúpẹ́ lọ́wọ́ ìbá mi àtẹ̀yìn ìyá mi ojú òní tí o gẹ́gẹ́ bí ojú kété ti náà lẹ́ iwájú la ó máa lọ àní relẹ̀ láṣẹ òòṣà òkè gbogbo àtàwà lókè òkun àkórí òkò délé àní gbésájò láṣẹ Elédùmarè gbogbo àtà ti wà nílùú wa Nàìjíríà náà àrè ti wà ṣe ń bẹ ìlú náà ó rọrùn yóò dẹrùn yóò rọ gbogbo wa lọ́rùn láṣẹ Elédùmarè gbogbo àwọn ọ̀tá ìlú yẹn Elédùn á bá wa fi wọ́n palẹ̀ ogun Nàìjíríà mọ́ láṣẹ òòṣà òkè kó dìde inú bínú ẹ̀ kó bá wa fi wọ́n palẹ̀ ogun Nàìjíríà mọ́ so fún délé Àdùkẹ́ ọmọ abúlé fẹ́ máa fi eléyìí ṣe lọ ọ̀rọ̀ mi lórí ètò yìí ẹ jẹ́ ká máa fi èèyàn sípò ènìyàn ẹ jẹ́ ká máa fi ènìyàn sípò ènìyàn torí gbà tí ènìyàn bá gbé ìwé ènìyàn dé kó má bá wa lójijì kó má bá wa lẹ́jà fún torí ènìyàn lèyìn ó máa jẹ́ ẹ jẹ́ ká máa fi ènìyàn sípò ènìyàn o Àdùkẹ́ wí tiẹ̀ o ẹ jẹ́ ká máa fi èèyàn sípò èèyàn o tí wọ́n bá gbéṣe wọn dé kó má bá wa lójijì o torí èèyàn lèyàn ọmọ jẹ́ o Àdùkẹ́ wí tiẹ̀ mo ké mo pariwo tèmi o torí gbà tó ní Àdùkẹ́ sì mọ́ pariwo àti bí èèyàn ṣe ríre ẹ̀já mọ̀ fi wọ́n sípò wọn o fúdélé yìí á pàdé lọ́jọ́ mẹ́jọ èmi Àdùkẹ́ ọmọ abúlé èmi àtọ̀kọ̀tọ̀ fowó rọ̀ wọ́n ọmọ atẹ́niwíjọ́ kí wẹ́wẹ́ rẹ̀ mọ́ bá gbọ̀n sílẹ̀ ayọ̀ àtàlàfíà ni mo fi yín sí lọ́sẹ̀ yìí ayọ̀ àtàlàfíà ìdùnnú ńlá oore tó ju tọ̀sẹ̀ yìí lọ láfijọ́ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀ ó dọjọ́ mẹ́jọ ire ayọ̀ kó máa bá gbogbo wa lọ àṣẹ ó dọjọ́ mẹ́jọ ẹ má ti lọ mo padà bọ̀ wá ṣe ètò fún bá mi Ayéfẹ́lẹ́ o.